Startimes TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Abẹ́rẹ́ báyìí ẹ̀yin aráalé happy birthday to you everybody, gbogbo ẹ̀yin tí ọjọ́ ìbí yín wà nínú oṣù kejì ọdún bẹ́ẹ̀ ni ilé ìlàfi wọlé King Sunny Adé ẹ má wọ̀ọ́rí ẹ má náwó fún mi má dárúkọ kan tó ṣọjọ́ ìbí. Adejoke Bakare lórúkọ tèmi, ẹ káàbọ̀ sórí akọ̀tún prógámù ti ká ṣàlàyé fún ti ọjọ́ Wednesday, ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Adetoun Adebogun lórúkọ tèmi, akíyín o nílé lóko, ẹ ṣé o tẹ́ ń tẹ̀lé wa ní gbogbo ìgbà, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí, orúkọ tèmi ni Babatunde Akande. Àkú ọjọ́rú, ọjọ́ àánú, ọjọ́ ayọ̀ ni ó jẹ́ fún gbogbo wa. Bẹ́ẹ̀ ni ọjọ́ àánú, ọjọ́ ayọ̀, ọjọ́ ìbùkún ló máa jẹ́ fún gbogbo wa. Lórí kíni ṣe rí o máa kí sísítà wa kan torí January tí wọ́n fọ́ sí ẹni tá a máa tẹ́ bá ń wò wá búkì egungun ọ̀nù ẹ máa pẹ́ mo ní tí mo ilé gbàgbé ẹ̀ lórí Startimes TV Yorùbá gbogbo ẹbí làwọn bá ṣe egungun ọ̀nù Bùkọ́lá ló ń jẹ́ egungun ọ̀nù ṣẹlẹ́ni tó jẹ́ káyọ̀tẹ̀ kí yín àtàǹpàkò ṣó ti yẹ kì í ṣe tó súnmọ́ mi lákọ̀ọ́kọ́ kíákíá àtàǹpàkò ní o ọ̀nà tètè fi náà tètọ́ fún wa nípa ọjọ́ ìbí ẹ máa gbàgbé bó tẹ̀ yẹ pé dọ́ọ̀jì ẹ̀ ní January February gbogbo àwọn tó lóṣù February à ń kí wọn lọ́wọ́lọ́wọ́ báyìí pàápàá jùlọ ẹni wa kí ni mo ti pe orúkọ ìyá yìí náà o olúwájú wọn lọ ẹni pé orúkọ yẹn dùn olúwájú wọn lọ olúwájú gbogbo wọn lọ bẹ́ẹ̀ ni Janet Akínwọlé hr tí wọ́n ń bíbá ilé yẹn olúwájú wọn lọ Janet Akínwọlé àná February 2nd ní ọjọ́ ìbí wọn bó tẹ̀ jẹ́ pé wọ́n kọ̀ wọ́n ṣe dáadáa àjọ fàdà rẹ̀ sí fún wa lọ́fàdà ara ìsì jẹ ṣùgbọ́n wọ́n fún wa lẹ́lẹ́rìí bọ́yọ̀ wọ́n ní bọ́wọ́ bá ṣe wọn báyìí ní kí náà ṣe ń pè ìwọ̀n ikú níwọ̀n tẹ́ ju tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ́gọ́rẹ́ bí orin tísàn nìkan ní celebrant òní lọ́jọ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àná ni gbogbo ẹ̀ lọ́jọ́ bí yòókù ní oṣù February akínkù ìpalẹ̀mọ́ ayọ̀jọ́ bí àti ẹ̀yin tẹ́ ń gbìyànjú láti ṣe kílẹ̀ pé náà oṣù fẹ́ kíni gbogbo oṣù fẹ́ Valentine àbí kílẹ̀ ń pè akíyín náà pé a kò palẹ̀mọ́ ti Valentine tó ń bọ̀ ní February 14 àyìn retí ẹ̀yin tí ẹ̀ lè wá gbé polówó ọjà wa bẹ́ẹ̀ tí ẹ̀ gbé polówó kẹ́tẹ̀ wá dá oúnjẹ lù wá ní Startimes TV ayé ẹlẹ́nu pé àwọn èèyàn máa ya apá sọ́dọ̀ yín èmi ò dárúkọ nítorí ẹ̀ tí gbòǹjẹ wa ẹ̀ṣẹ̀ wa polówó lọ́dọ̀ wa gbogbo ẹ̀ka wa Èkó Oǹdó Àbújá ẹ lọ kàn sí wọn ẹ wò ẹ rí ìyanu ẹ máa rógo ògùn aleluya ni ògùn ọjà títà bẹ́ẹ̀ ni ìyẹn la máa fi bọ́ sórí àwọn òròyìn tá a máa ń mẹ́nubà kéékèèké lórí ètò wa ní gbogbo ìgbà tá a bá ti bọ́ sí ojú afẹ́fẹ́ ìyẹn ni ti ọ̀rọ̀ bó ṣe ń lọ ní kúkúrú tá a máa mẹ́nubà a máa kọ́ gba bí ìwọlé lórí ọ̀rọ̀ transportation ìjọba ìpínlẹ̀ Èkó yẹn tó jẹ́ aṣojú wọn àtúní general Mọ́yọ̀sọ́rẹ́ onígbàǹjo SAN ó ti lọ gbé ìgbẹ́jọ́ lòdì ó tako ẹjọ́ tí wọ́n pe ìjọba ìpínlẹ̀ Èkó àwọn náà pe ìjọba ìpínlẹ̀ Èkó lẹ́jọ́ ìyẹn ní àwọn association tricycle àti kí náà tún pè náà bicycle motorcycle àti tricycle ìyẹn ọlọ́kadà àti ẹlẹ́sẹ̀ mẹ́ta napep márùn tẹ dárúkọ yìí máa sọ̀rọ̀ lórí ẹ̀gọ́ pàápàá ẹlẹ́sẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ ni wọ́n lọ pe ìjọba ìpínlẹ̀ Èkó lẹ́jọ́ pé wọ́n lẹ́tọ̀ọ́ láti ní káwọn máa rìn láwọn òpópónà kan wọ́n ní local government 6 àti local government development area local council development area 9 wọ́n náà lẹ́tọ̀ọ́ láti ní káwọn máa rìn níbẹ̀ ó dàbí pé ìgbẹ́jọ́ ìbẹ̀rẹ̀ àyìn òfin yẹn bẹ̀rẹ̀ sí fẹsẹ̀ múlẹ̀ ní January ọdún tó kọjá kọ́yìn ní 2020 ló bẹ̀rẹ̀ sí fẹsẹ̀ múlẹ̀ wọ́n wá gbé wọn lọ sílé ẹjọ́ ní báyìí o ìjọba ìpínlẹ̀ Èkó náà lọ sílé ẹjọ́ pé àwọn òdédé ṣe òfin ipe kan máa rìn ní àwọn ibì kan ṣùgbọ́n ó wà nínú wà ní ìbámu pẹ̀lú Transport Sector Reform Law 2018 tẹ́bádẹ́wò 2018 àti reform wọ́n gbé ẹ̀sìn gbégbèsè lákọlákọ
ní 2020 àwọn náà gbé wọn lọ ilé ẹjọ́ ẹgbọ́ ṣé ẹni tí ẹgbẹ́ yìí fẹ́ sọ̀rọ̀ iná ṣé ẹni tó jẹ̀bi àbíbọ̀rẹ̀ yẹn ń pè ó tún gbé ẹni tó tún lé wọn ní má fòkò mi dọ́nà jẹ́ kó pòwe báyìí bóyá tó bá ọmọ yá wọn lálẹ́ díẹ̀ ọjọ́ kan là ń kọ̀ á ti ní ásídẹ́ǹtì ń pọ̀ lórí ọlọ́kadà ní napep àtọ̀kadà wọ́n dẹ̀ tó fi ṣe orí kágbọ́n pé gbogbo náà fi ń jalè ṣùgbọ́n ní wàhálà wọn pọ̀ àwọn náà ń dá fúnkẹrẹ fàkẹrẹ lẹ́jù gbogbo oríṣiríṣi wọn wá ní ó dá àwọn ní kẹ má rìn mọ́ ṣùgbọ́n ẹ dúró níbi báyìí kí wàá nìdí tí ọ̀gbẹ́ni Olúkọ̀yà Ògúngbéjẹ́ àbí Ògúngbèjà náà Ògúngbéjẹ́ ọ̀nà ṣàṣojú wọn kí ni ìdí tó wáyé pé bóyá ọ̀n sọ pàṣojú ọ̀n sọ pé ó ṣàṣojú àwọn kan wọ́n lòun ló dá gbé lọ ṣé ó wà ó lẹ́tọ̀ọ́ kéèyàn kan déédéé gbé èèyàn kan kò sọ pé òun aṣojú ẹgbẹ́ ó kàn dìde pé ẹ lẹ́tọ̀ọ́ láti gbé lọ àmọ́ bóyá aṣojú ẹgbẹ́ ni bóyá náà ló kun kẹ̀kẹ́ ni bóyá aráàlú ni àmọ́. lákọ̀ọ́kọ́ náà èèyàn kan náà ló máa dìde ló máa jà. ó jẹ́ aráàlú kò jẹ́ àtọ́jẹ́ pé aráàlú ṣá. aráàlú náà lè dìde ó fẹ́ ṣáájú bíi activist ni torí pé ó ti gbọ́ ohun atótó ẹnu látọ̀dọ̀ àwọn márùwá àti ọlọ́kadà yìí ó lẹ́tọ̀ọ́ torí pé as a Nigerian citizen tó bá rí nǹkan tó dàbẹ̀ ní pé ó fẹ́ jẹ́ injustice ìwọ náà lè dìde kó ní kò yẹ kí kó lè rí báyìí ṣùgbọ́n tẹ́ bá wo nǹkan tí ìjọba náà ń sọ wọ́n ní tí ò bá nídìí obìnrin ìjẹkúmólú nǹkan tí a kàn ń rí ni wípé lóòótọ́ ásídẹ́ǹtì ìjàmbá ọlọ́kadà àti àwọn márùwá yìí ní gbóbì wọn ló ti pọ̀ jù ẹ̀mí ti lọ ìbàdàn ṣe ń sọ náà ẹ̀mí ò lára báàlọ́ yìí máa ń sọ bóyá nǹkan tí ìjọba ṣe ní wọ́n ṣe gbé ìgbésẹ̀ yẹn nìyẹn pé lóòótọ́ wọ́n ti sọ náà nígbà kan rí pé ní express àwọn ọ̀nà kan wà ní express ẹ pé ọ̀kadà kò lẹ́tọ̀ọ́ kí ọ̀kadà máa gba ibẹ̀ mọ́tò ló wà fún tẹ́ bá dẹ̀ rí mọ́tò tó máa ń gba express náà eré tó máa ń mú ìwọ kan tó bá fẹ́ sọdá tí ò bá ti sí bíríìjì ẹlẹ́sẹ̀ ó ní láti ṣọ́ra ká máa sọ pé ẹni tí ó kàn ṣàdédé fẹ́ sọdá tí ò sì kiri ń bẹ̀ yàtọ̀ sí yẹn náà tẹ́ bá dẹ̀ wò yàtọ̀ sí pé wọ́n tiẹ̀ ní wọ́n gbé wọn lẹ́jọ́ wọ́n ṣe èmi lérò wípé campaign àti education ìpolongo àti ìdánilẹ́kọ̀ọ́ ló yẹ kó ṣe fún àwọn ọlọ́kadà torí tẹ́ bá wò náà tẹ́ bá wò dé àkejì lára àwọn tó ń ṣe iṣẹ́ yìí àwọn mẹ̀kúnnù ló pọ̀ jù tó ń wá nǹkan tó máa jẹ tó máa ṣe ṣùgbọ́n náà wọ́n gbọ́dọ̀ fi ẹ̀mí àwọn èèyàn tó ń wé léwu ṣùgbọ́n ìjọba ní láti pè wọ́n papọ̀ torí gbogbo ìgbà tán ti máa ń ṣe kínní ìgbà míì kan máa lọ síbi kan máa gbé gbogbo àwọn ọ̀kadà wọn wọ́n á ní ibi tán wà yóò bójú mu ó ṣe kínní kan lẹ́yìn tán ṣòfin ni wọ́n á seize ẹ̀ kó tó di pé wọ́n ṣòfin gan wọ́n máa ń ṣe dáadáa nígbà yẹn tán ní kán stop ọ̀kadà ṣẹ́rí ó yẹ kí a ṣe nǹkan ní ọ̀nà tó tọ́ so that lẹ́yìn yẹn tí a bá rẹ́ni tó bá ní òun kọ̀jálẹ̀ òun ò ṣe nǹkan tíjọba sọ kó fojú balẹ̀ ẹjọ́ ṣùgbọ́n ìjọba lè ṣe kán pè wọ́n papọ̀ association wà tí wọ́n lè fi pe gbogbo wọn kán bá wọn sọ̀rọ̀ kán ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn kéńtó lẹ́yìn ìyẹn ẹni tó bá ṣàfojúdi because ẹ lè máa pààyàn kẹ́ni pé jíjẹ mímu lẹ̀ ń wá kẹ́ máa sá eré burúkú ìyẹn ò bójú mu. nǹkan tèmi ní láti sọ lórí ẹ̀ ni pé gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ala ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti freedom of information láti sọ in tí ó ń dùn wá lọ́kàn fáráàlú àbí ọ̀kan báyìí lábẹ́ ẹ̀ náà sì ni pé alẹ́tọ̀ pé nǹkan báyìí o la fẹ́ kí ìjọba ṣe fún wa gbọ́n nǹkan tíjọba náà yìí ń sọ lórí ọ̀rọ̀ yìí fún àǹfààní ara wa àtàràlú náà ni kì í ṣe pé bóyá fún àǹfààní ìjọba nìkan torí àwọn ọlọ́kadà míì níbi téèyàn bá ti fẹ́ fóònù lórí àwọn ẹ̀sọ́ àárín mi tí ó gba one way tẹ́lómi kò sì ní mọ̀ ẹni tí ó bá fẹ́ fóònù tí ó pé yóò ṣe jàǹbá fún wọn irú eléyìí ni ó yẹ kí wọ́n bẹ́ẹ̀ náà gbìyànjú láti dènà láti jẹ́ kí jàǹbá kó ń dínkù láwọn másọsẹ̀ ojú pópó wa. èmi tẹ̀lé mi kún ojú títà súnkẹrẹ fàkẹrẹ tán máa ń fà wo ó ti pọ̀ jù tẹ bá débi kan báyìí atọ́tọ́ náà ń gùn ebi èmi bí ìbọn fẹ́ gọ̀kadà èmi náà máa ń gọ̀kadà o mo máa ń gùn o ṣùgbọ́n tí wọ́n fún ọ̀kadà tí wọ́n fẹ́ pè bó bá ṣe jókòó lórí ọ̀kadà látọ̀ kan ni máa fi mọ̀ bóyá ẹnì mo lè pè àbí mi ní pé ẹni yìí máa ṣèdí báyìí ni a kì í kíní sétí gbogbo orú kan báyìí náà kọ́ máa ṣe wíyẹn lórí express kó dà kó bójú mu ẹni tó dẹ̀ gbéjọba lọ ilé ẹjọ́ náà wọ́n ní agbèfọ́bọ̀ ò kì í jẹ̀bi èmi dẹ̀ ẹni tó gbéjọba lọ ilé ẹjọ́ rí tó jàre bọ̀ díẹ̀ ní díẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà kò wọ́pọ̀
díẹ̀ ni kẹjẹ́ ká wò bẹ́ẹ̀ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó dọ̀wọ́ gbogbo wa ìyẹn ní abala ti ẹ̀ka ti transportation ìyẹn ti ojú pópó ká wá bọ́ sí ti abala ti òṣèlú níbi tí wọ́n sọ̀rọ̀ nípa ti abala òṣèlú ó ní ṣe pẹ̀lú tani kákọ́ bẹ́ẹ̀ lórí ti deputy governor tìlú Benue lọ́hùn wọ́n ti ní ká máa fọ́ ra àwọn mẹ̀yẹ́tì ẹ̀la àwọn herdsmen wọ́n ní ká máa fọ́ ra wọn lórí níbẹ̀ pé tẹ́ ẹ bá fẹ́ ìsinmi tẹ́ ẹ fẹ́ wàhálà láàrin kéèyàn arábìjọ yín lẹ́nu wọ́n ní ṣe ni kí ẹ gbogbo àmì ní Ọ̀yọ́ Ọ̀ṣun Oǹdó Èkìtì wọ́n ní kẹyọ̀ǹda lẹ́yìn Ògùn kẹyọ̀ǹda lẹ́yìn fún wọn gẹ́gẹ́ bí wọ́n ti sọ ṣùgbọ́n kí ni gómìnà Mákindé sọ ń pàtì gómìnà Mákindé wọ́n ní anti-grazing law pé ó ti wà páwọn náà ti ṣe pé àwọn sì ti àwọn agbófinró wà láì jẹ́ kí òfin náà kó di nǹkan tí wọ́n máa tẹ̀lé pé àwọn sọ pé bóyá kéèyàn kan kó máa lọ pé kí wọ́n wò pé bóyá bíi oní ẹ̀yàmẹ̀yà bí nǹkan pé anti-grazing law ipò ní nǹkan tí àwọn fẹ́ múlò láti jẹ́ pé àwọn yìí náà kan máa tẹ̀lé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí gómìnà igbákejì gómìnà nípínlẹ̀ Benue náà ṣe sọ pé nǹkan táwọn náà ṣe ní ìpínlẹ̀ ọ̀hún ṣe pé òun ṣì dúpẹ́ lọ́wọ́ àwọn agbófinró. ṣé kí wọ́n máa fún wọn nílẹ̀ ìyẹn gan ni kókó báyìí ká fún wọn nílẹ̀ wọ́n ní anti-grazing law open no anti-grazing open law anti-grazing open law wọ́n ti ṣe ṣé ká máa fún wọn nílẹ̀ ni. nǹkan tí anti-grazing law yẹn wà fún ni wípé kò yẹ kó jẹ́ pé wọ́n máa lòdì sí ilẹ̀ àbí ìpínlẹ̀ onípínlẹ̀ láti máa ṣe ohun tó fẹ́ ṣe. wọ́n ní anti-grazing law yẹn ó yẹ kó gáìdì wọn ní pé ibí yìí la ṣe fún ètò ẹ̀kọ́ ẹran lọ síbẹ̀ o kàn jẹ ewé o kàn dẹ̀ kúrò bẹ̀ kì í ṣe pé kàn lọ máa bà nǹkan jẹ́ àbí kàn máa wọnú oko àbí kàn lọ sí ìsáàbù yìí wọ́n sọ wípé ọjà wọn àbí kí ló ń pè ètò owó oko wọn wípé kàn máa ṣe ṣùgbọ́n sọ wípé boundary wà àṣejò gbọ́dọ̀ wọ̀ tẹ́bẹ́dẹ̀ wò àwọn gọ́vnà Òkè Ọya lọ́hùn àwọn bíi mẹ́ta àbí mẹ́rin tí bóyá gbogbo wọn dẹ̀ ti ń parapọ̀ sí wọ́n ti ń jọ wọ́n lè bí sọ ni mo rántí gọ́vnà Ganduje ìyẹn náà sọ àti Plateau gọ́vnà ìyẹn náà sọ pé kò lẹ́tọ̀ọ́ kí àwọn tó ń kó màálù kiri kọ́kàn máa lọ sí ìpínlẹ̀ onípínlẹ̀ kọ́ máa lọ láti Òkè Ọya lọ sí south wípé kò lẹ́tọ̀ọ́ lọ sí sàlẹ̀ Ọya ìkọjá ìyẹn Òkè Ọya lọ sí sàlẹ̀ Ọya ìkọjá ìyẹn ni ìkọjá ìyẹn ni nígbà tí ká máa yọ̀ǹda lẹ̀ kò possible ní south west tó bá wù yìí nìkan kó ní ọ̀gbìn èmi ò gbẹnu àwọn gómìnà sọ ṣùgbọ́n mo mọ̀ wípé kí n alá tí ò lè ṣe ni lè ṣe ká fún wọn nílẹ̀ ẹ fẹ́ gba ilẹ̀ lọ́wọ́ nílùú kò possible wọ́n rò ní kò lè ṣe. ẹ̀yin ará ilé rẹ̀ darapọ̀ mọ́ lórí 09132176626 tàbí 08115830288 mo tẹ́bi tẹ̀fẹ́ sórí òpínlẹ̀ Ògùn sí wọ́n ní pé àwọn ní ìpàdé aṣojú kọ̀ọ̀kan ó wà ní gbogbo ẹkùn ti Ògùn state ìpínlẹ̀ Ògùn tí ó jẹ́ pé Fúlàní waziri àbíkílẹ̀ ń pè adarí wọn olórí wọn Sẹ́ríkì Fúlàní ó jẹ́ committee member yẹn àwọn ọba àwọn baálẹ̀ àwọn tó ń ta màálù àwọn agbófinró náà wọ́n wà lára àwọn tí wọ́n wà nínú kíní ẹ̀ wípé àwọn dẹ́n ṣe pàdé lóòrèkóòrè ara nǹkan tó láwọn sọ òní pé ẹnikẹ́ni tó bá fẹ́ dẹran wá sí ìpínlẹ̀ Ògùn ó gbọ́dọ̀ lọ kàn sí adarí aṣojú àwọn Fúlàní kí náà yẹ pé ní mo yẹ pé ní Sẹ́ríkì Fúlàní akọkọjá kọ lọ bá lẹ́yìn tó bá sọ á forúkọ sílẹ̀ bó ṣe yẹ kó rí gan ni. ó kọ̀ lọ́kọ̀ kókò bá ní pé màálù ẹ ti gba àlejò kan lórí prógráàmù èrí tán ni màálù kan fi mọ́tò kó wá gan sípínlẹ̀ Èkó wọ́n tó lè pa rárá ó gbọ́dọ̀ tó 6 hours. àbí èyí tó wá ń dáàbò tó ń rìnbọ̀ láti Òkè Ọya wá sísàlẹ̀ Ọya gbogbo àǹfààní rẹ̀ Hello, ẹ káàárọ̀. Ẹ káàsán. À ń dá sí eré ètò tẹ́ ń sọ̀rọ̀ lọ́wọ́ ni. À ń gbọ́ yín sà, kí lorúkọ yín? Orúkọ mi ni Isa Àgbòrò
Ìsàgbò láti bó sà. láti Kebbi State. Kebbi State. Ẹ káàbọ̀. mo wo program yìí lọ báyìí. Bẹ́ẹ̀ ni sà. ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ yẹn ọ̀rọ̀ tó lágbára gidi ni. nígbà àwọn èèyàn wa wọ́n ti fara lẹ̀ gidi jù wọ́n ti gbàgbà fúgbà láyè. èmi tí mo bá ń sọ̀rọ̀ yìí mo ti wà ní Haúsá láti 1975. mo ti wà ní Haúsá níbẹ̀ mo lọ school mo lọ primary mo lọ secondary níbẹ̀ mo ti ṣèjọba òṣèjọba ní àmọ́ mi gbogbo mẹ́rin ilé abẹ́rẹ́ ṣùgbọ́n wọn ọ̀dọ́ ọlọ́ọ̀tà àlejò lájẹ́ lu yẹn láti 1975 láti wà ń bẹ́ẹ̀ ní kébìnbí ṣùgbọ́n ọ̀dọ́ ọlọ́ọ̀tà àlejò lájẹ́ àìsí bá wọn dá sí wàhálà kankan nítorí àlejò gbọdọ̀ ní ìwọ̀nba àyè díẹ̀ ó lóyún gbọdọ̀ ṣùgbọ́n pé àwa yóò bá ti fara dálẹ̀ fara fi àyègbà wọn ní àwọn èèyàn yìí jù tábà ti rí wọn ní àmọ̀fẹ́ ní ọlọ́run kẹ́kẹ́ òsì sí ọkẹ́ yẹn lẹ́nu ọlọ́run láti ta wà yìí nítorí náà ọ̀rẹ́ káwa ló fọ́ ronú ẹ̀ka ẹ̀mọ́ bá gbà wọn àwọn ọ̀rẹ́ wọn jẹ́ bí ìtajọ́ gbé gẹ̀ẹ́ láwọn atọ́jà Haúsá jẹ́ wọn ọ̀fà yìí gbà wọn àwọn jẹ́ ọ̀gbà bí wọ́n ṣe tẹ́lẹ̀ Yorùbá yẹn náà wọ́n ṣe fáwọn Haúsá bíi wọ́n bá dúró kótẹ́ ni wọ́n dá kótẹ́ lálẹ́ wọn kò mọ̀lú lọ́bẹ̀ wọ́n fi mọ̀lú wọn jẹ kó wọ́n ṣe gbogbo ẹ̀ àwọn jẹ́ ọ̀gbà nítorí inú yóò dùn sí àwọn Yorùbá bá lè gbé ìgbésẹ̀ ní gbogbo fúnlẹ̀ Yorùbá rẹ̀ pátápátá nígbà wa láti 1975 ni mo ti wà nọ́ọ̀tì báyìí bẹ́ẹ̀ mo lọ primary mo lọ secondary mo ti ṣiṣẹ́ ìjọba àmọ́ mi bẹ́ẹ̀ táwọn náà ṣiṣẹ́ ìyàwó mi ṣùgbọ́n à ń lọlé ṣùgbọ́n nígbà mo lọ tàlẹ́ lẹ́nu lọ́lọ́ ìkẹ́ mo sọ fáwọn ọba àlùwà lókè ògùn mẹ́rin àmọ́ láwọn fúlàmù ẹ ti bá ìgbà àwọn èèyàn yóò tó bá jọ́kẹ́ wọn kẹ̀sí gbé àti pààyàn ọ̀jọ̀ wọn lójú bí wọ́n ti ṣe ń bì náà gbogbo wọn ti ṣe ń sàfàrà yẹn Sokoto òun ti ń ṣẹlẹ̀ náà lẹ́yìn náà ilé iṣẹ́ rẹ̀ ṣùgbọ́n sọ pé Haúsá papila ní ọmọ ìyá kẹ́nẹ̀ ni wọ́n ó yàtọ̀ sáwà nítorí náà inú mi ó dùn tí àwọn èèyàn bá lè bá gbé ìgbésẹ̀ lórí ẹ̀ Ọlọ́run ọmọ fi àpò ẹ̀ṣẹ́ ní kọ̀kẹ́ wa ẹgbẹ́ tẹ́sí làwọn èèyàn lọ́nà Ọlọ́run ọmọ fún yín ní ààbò. àmísà ẹ ṣé púpọ̀ àìpè yẹn ti re ẹ ṣé púpọ̀ bàbá wa ẹjọ́ ìlú tó bá tún láǹfààní láti pè wọlé kó bá a ṣe ní ṣókí ẹ dárúkọ yín ibi tí ẹ ti pè wọlé àti nǹkan tẹ́ fẹ́ sọ lórí nǹkan tí à ń gbé yẹ̀wò ká tó mẹ́nu kúrò ńbẹ̀ ní títí Ògùn state àwọn gbégbèsè nígbà tí wọ́n ní ká máa fọ́ra wọn lórí ká má bàa fa wàhálà lẹ́sẹ̀ ṣé kò sófin ni òfin ti sọ òfin ìpínlẹ̀ wà òfin àpapọ̀ wà ẹbí ò wá rí sí tó yẹ pé ẹ káàsán ẹ ti wọlé sórí ètò Ká Sálàyé. ẹ jọ àjẹbẹ láti Èkó. à ń gbọ́ yín. ẹni pé tí mo kàn fẹ́ sọ ọ̀rọ̀ Fúlàní ọ̀rọ̀ àwọn kìnìún rẹ̀ èmi wàhálà ṣe bí ìdúgbò àwọn ibi tí àkókò kọ́ ara àmúlà ṣèbí tó ní bẹ̀rẹ̀ pọ̀ ṣe lọ ní gbogbo ẹ̀ á ti ṣe gbogbo ẹ̀ kí lẹ́yìn máa kọ́ mọ̀ sí wọn wá ó yẹ mọ̀ ní bàbá Fúlàní sí èsì kọ̀ọ̀kan kọ́ mọ̀ kó wá fún wa. ìgbó tó wà bẹ́ẹ̀ tó fi ń bẹ̀rẹ̀ tó fi ń dojú òun ó yẹ kí wọ́n lè ṣe lẹ́nu gbogbo ẹ̀ lọ́kì ìdílé tí wọ́n máa wà bẹ̀ lọ́kì lè yí àti. ẹ kàn sọ orúkọ àti ibi tẹ́ ẹ ti pè wá ni o. ẹbí. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè wá. bẹ́ẹ̀ láti Èkó. kí ni orúkọ yín sà? Adéjọ. ẹ ṣé púpọ̀ ẹ ṣé púpọ̀. tí o gbogbo ilẹ̀ tí ẹni tó wà nínú àtúntò ẹ̀ tí nǹkan ṣe adúpẹ́ púpọ̀ ẹ ṣé gan. ẹ ṣé gan. ẹ ṣé púpọ̀ ẹ jẹ́ ká máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ti àwọn darandaran àti lórí ọ̀rọ̀ ti òṣèlú ṣé ọ̀rọ̀ òṣèlú náà fẹ́ fi bọ́ ti ọ̀rọ̀ kéne ti darandaran yìí ni àbí báwo tí ò yé wa torí wa nǹkan sọ ń sìn wọn ní even ló pàápàá lókè ọ̀yà bí àwọn Fúlàní ṣe ń ṣe níbí òun náà ń ṣe sáwọn tó wà lókè ọ̀yà kì í ṣe pé bóyá Yorùbá nìkan ni àbí kì í ṣe Yorùbá. ayé òfin kan tẹ̀lé Hello ẹ káàsán kí lórúkọ yín wọlé ti pè wọlé. ẹ káàsán Túndé làwà láti Kwara ni o. Túndé làwà láti Kwara á gbọ́ yín sà. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn Fúlàní yẹn. Hello. à ń gbọ́ yín sà. Hello à ń gbọ́ yín à ń gbọ́ yín. à ń gbọ́ yín. ọ̀rọ̀ àwọn Fúlàní dánadáná yẹn. ẹ kí ló ṣe wọ́n à ń gbọ́ yín. wà á ṣe rí ó ti pẹ́ àwọn ìyá wa àti bàbá wa tó ń ṣe ẹran láyé àtijọ́ wọ́n máa ń ra oúnjẹ fẹ́ràn ni
àwọn eléyìí wọ́n da ẹran jẹ oko Yorùbá ẹran yẹn ó dàgbà ó bá tún dàgbà tán wọ́n tó tà fún Yorùbá kò sí pé wọ́n fẹ́ da ẹran jẹ oko lóko ẹnìkan kan wá ní ẹ dákun mo fẹ́ jẹ oko yín lónìí ìlú lẹ́gbà kò síbẹ̀ wọ́n jẹ oko wa lọ́fẹ̀ẹ́ wọ́n tún wá ẹran yóò tún dàgbà ẹ̀ tún tà fún wa lówó kékeré ẹ̀ tún bà nǹkan wa jẹ́ Ọlọ́run kan lásìkò tó láti gbára wálẹ̀ lẹ̀ Yorùbá ni Ọlọ́run kan ló Sunday Igboho fún wa ní tẹ́lẹ́ni tí ó yọ wá ni àsìkò ti tó olúkálùkù múra ni Ọlọ́run tó ti wá Ọlọ́run ní ti wálẹ̀ àsìkò ti tó olúkálùkù lọ̀lú ẹ̀. ẹ ṣé púpọ̀ alàgbà Túndé láti ìpínlẹ̀ Kwara ẹ bá wa ní sùúrù díẹ̀ ó dà tá a bá ní ká tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ti Boko Haram mi ẹ̀sìn mẹ̀dáradára hello ẹ jẹ́ ká gba ìpẹ́rẹ́ ọ̀kan yẹn ló. hello ẹ káàsán. hello ẹ káàsán. ẹ káàsán o ẹ jọ sórí program ni mo wà. ẹ ti bọ́ sórí Ká Ṣàlàyé sà. má. orí program lẹ wà kí lorúkọ yín. orúkọ mi ni Alhaji Hussein Sabteredowo. láti bo. mo ń sọ̀rọ̀ láti ìlú Suleja. Suleja ẹ káàbọ̀ sà. ní Niger State. kí lẹ fẹ́ sọ fún wa sà. èmi náà kàn fẹ́ dọ́gbọ́n kẹ́ bá rọ àwọn Yorùbá nípa àwa tí a wà ní òkè ọya èyí tí ojú wa ń rí wọn tí ì rí nísàlẹ̀ òpin ayé ló dé bó ṣe ń ṣẹlẹ̀ ní Maiduguri tó ń ṣẹlẹ̀ ní Nasarawa tó ń ṣẹlẹ̀ ní Zamfara tó ń ṣẹlẹ̀ ní Sokoto bẹ́ẹ̀ ló ń ṣẹlẹ̀ ní Niger náà so tilẹ̀ Yorùbá ṣe bẹ̀rẹ̀ àdúrà ní ká kún sí tá a bá ti ní pé kíran kan máa fìlú kan lẹ̀ sí kan kò ní pé wa ọ̀pọ̀lọpọ̀ wa ló ní dúkìá tá a sì tún ní gbogbo àtijẹ àti mo bíbá yìí ló wà ẹ̀rọ tí o gba Abíọ́lá tí gbogbo wa wọ́ wálé ẹ̀rọ ojú tójú wa rí àwọn aráalé náà wọ́n gbógun ti àwa tá a wá lọ́tòkè ọya kí wọ́n dákun àdúrà ní kájọ ní tá a bá rí olè àbí àwọn tí ń ṣe tí ọ̀dà nínú Fúlàní ẹ jẹ́ ká mú wọn kí ṣe pé ká lé gbogbo wọn olè ń bẹnu Yorùbá náà lókè ọya wọn ò sì kéré ẹ̀ lé àwa náà kúrò ẹni bá fẹ́ ní kẹjẹ́ ká bá wí màmá tèmi nìyẹn o. ẹ ṣé púpọ̀ ẹ̀yin aráalé ó dà pé ní abala yà ní láǹfààní àti gba ìpè mìíràn mọ́ ẹ bá wa ní sùúrù a lè ní àǹfààní láti gba ìpè mìíràn mọ́ ẹ̀yin aráalé ẹ má bínú torí tá a bá ní ká máa bá a lọ bá a ṣe ká má lè parí nǹkan tí a fẹ́ sọ pàápàá jù lórí ìmọ̀ràn tí bàbá wa gbà ní tó ń fi kásẹ̀ tí wọ́n lẹ̀ wọ́n ní kò ṣeé ṣe ipe ká ní gbogbo wọn máa lọ wọn tí ò dáná wà nù wọn gẹ́gẹ́ bí nǹkan tí gómìnà ìpínlẹ̀ Ondo sọ wọ́n láwọn kàńdánù rẹ̀ sí kínní ló ń dá wàhálà nílẹ̀ nítorí ó ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn darandaran wà náà darandaran ẹ̀ ní tòótọ́ ṣiṣẹ́ bí hello ó ti rebete bóyá international call kì í ṣe Nàìjíríà nìpẹ́ ti fẹ́ wọlé ẹ má bàa bọ̀ lórí ètò Ká Ṣàlàyé ó sì ń tẹ̀síwájú àṣẹlẹ̀ máa ń bẹ̀rù bá ní ṣókí ọ̀rọ̀ ti NIN National Identity Number ibi tá a bá dé nípele tọ́lọ́pọ̀lọpọ̀ yìí sọ pé pàápàá jùlọ orí nǹkan tí ìgbésẹ̀ tán ti gbé báyìí ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ bó máa dá kó máa gbé tá a bá lè ṣàlàyé ká mú lẹ́yọ kọ̀ọ̀kan ká ṣàlàyé fáwọn aráalé. hello ẹ káàsán ti bọ́ sórí ètò. ọ̀dànà ó ti rebete ẹ bá ní sùúrù àìnífẹ́ gba ìpè ní ìwọlé ká lè sọ̀rọ̀ àwọn ìpele tá a wà yìí tá a fẹ́ sọ yìí ó ṣe pàtàkì fún gbogbo ènìyàn pàápàá jùlọ nípa ti ọ̀rọ̀ NIN tẹ́ ẹ bá gbàgbé ní December 15 gbà tán ní àfúnwádìí end of December ìparí oṣù December oníkálukú lọ fi orúkọ lọ gba nọ́mbà ẹ̀ ariwo ó pọ̀ lóríṣiríṣi lórí ẹ̀ wọ́n wá sùn sí January nígbà tó di January wàhálà tún pọ̀ títí pé kinní kan wọ́n ní February 9 ní pátápátẹ̀ ló máa ní February kìíní February 3rd àtúwá gbọ́ nínú ìpàdé tí wọ́n ṣe lánàá nígbà tí wọ́n dìde níbi ìpàdé yẹn wọ́n lè ti sàn di April ṣùgbọ́n ìwà jẹbánu ó sì ń ṣẹlẹ̀ ń bẹ̀. ní ṣókí nǹkan tí mo kàn máa sọ ni pé kí gbogbo ètò tó ń ṣe kó lè lọ wọ́n ti ní pé kí àwọn telecoms kàn bẹ̀rẹ̀ sí máa rẹ́gísítà àwọn èèyàn ká má ní èrò níbi tí a ti ń ṣe registration wọn. wọ́n ní ká má rí rome tó ti ń ṣe registration wọn ṣùgbọ́n àwọn telecoms wọ́n ní ẹ̀yà ara ilé ẹ má bínú
àlè ẹgbẹ́ ká fúnra wa láàyè tó bá já àtúnfàjú àfi ojú òpó sílẹ̀ fún yín láti pè wọlé tó tá bá ní ká máa bá lọ báyìí àní lè ṣe nǹkan tí a fẹ́ ṣe lórí ètò ẹ má bínú amòpéfẹ́ tẹ ẹni sí wa ni ẹ jọ̀ọ́ ẹ bá a ṣe sùúrù díẹ̀ wọ́n ní ká máa lọ sí telecom kan lọ máa rẹ́gísítà. káwọn yẹn ẹ mọ̀ pé gbogbo ala ní fóònù nọ́mbà pé káwọn telecom wọ́n ṣe ti kọ́kọ́ gba gbogbo àwọn tó ti ní nim nọ́mbà tẹ́lẹ̀ kọ́ máa bá wọn ṣe registration torí pé wọ́n fẹ́ ṣe ìpàdé lórí ìlọsíwájú àwọn tó ń ṣiṣẹ́ ní àjọ NIMC láti mójútó gbogbo àwọn nǹkan tó ń béèrè fún yàtọ̀ sí yẹn wọ́n ní wọ́n sún bíi weeks yẹn sì di April ilé máa tún fún àwọn èèyàn tí wọ́n ti ṣèrora ní àǹfààní láti ṣe afẹ́kan ti sọ náà pé kí ní tó fẹ́ ṣe yìí kò ń ṣe ọjọ́ kan kì í ṣe oṣù kan àbí oṣù mẹ́ta kì í ṣe ọdún kan gbogbo ẹ̀ kì í ṣe ọdún kan torí èrò pọ̀ tí ò tí ì rẹ́gísítà ṣùgbọ́n bá ṣe ń lọ yìí bóyá wọ́n á rí nǹkan ṣe sí gbogbo àwọn èèyàn tí wọ́n tí ì ṣe kán rí wípé wọ́n ṣe tiwọn ká dẹ̀ tẹ̀síwájú nínú ìdí pàtàkì tí wọ́n ti fẹ́ ṣe kínní. bí wọ́n tẹ̀ ṣe gbé fún àwọn iléeṣẹ́ telecommunication yóò tún jẹ́ kí iṣẹ́ yìí kó tún rọrùn sí kó rọrùn fáwọn aráàlú torí pé kálukú náà kò sẹ́ni tí ò ní nọ́mbà tàbí kejì tó ń lò ó sì ti ní àwọn agbègbè tó pé tẹ́ bá ti dé kò sí ni ẹ láǹfààní láti forúkọ sílẹ̀ á tún dín bí èrò ṣe ń pọ̀ ní àwọn iléeṣẹ́ àjọ NIM sí bó ṣe ń pọ̀ rẹpẹtẹ á dínkù nítorí àrùn COVID-19 tó wà ń ta èèyàn náà tó wà ń bẹ á jẹ́ kó tún ṣe kíni ó tún rọrùn sí ìwà àjẹbánu náà yóò tún jẹ́ pé yóò tún ṣe kíni yóò tún mú yẹn náà wá sílẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n ti ń kàn sí wa ní agodo lọ ṣùgbọ́n kò yẹ tá a bá sọ tí n tó ń ṣẹlẹ̀ nígbà tí mo gbọ́rọ̀ yẹn pé Mohammed Adamu ó fi iṣẹ́ sílẹ̀ ó gbé iṣẹ́ lé Sanusi lẹ́mù lọ́wọ́ mo ní ṣẹ́ra rìfọ́ọ̀mù náà nàbí. rìfọ́ọ̀mù wọn ní kékeré ṣe ọ̀fíṣíálì. torí retirement kìíní wọn Monday ní February 4 tó gbé tètè sọ pé wọ́n ní bàbá ìlọrọ kúnlé ṣùgbọ́n nǹkan wọn ń sọ wọ́n ní ọgbọ́n náà ń dá pé ọgbọ́n ni bàbá yẹn ń dá pé bóyá ó lè sún ọjọ́ tí òun síwájú ṣe bó tó bá lábẹ́ òfin wọ́n kú lè ṣe wọ́n lè gbé iṣẹ́ ọmọ ọ̀dọ́ náà ó kárí wọ́n lè ṣe fún wọn bẹ́ẹ̀ ni kì í ṣe pé bàbá ti lọ ó ti retire ó ti kúrò nígbà ó kàn wá pé kẹ́ni tó kàn gùn sóhun pé kó mójútó bíṣẹ́ ṣe ń lọ torí kò gbọdọ̀ sí àlàfo nínú ètò ìṣèjọba àti bí wọ́n ṣe ń darí gbogbo yẹn. bàbá wa Alhaji Bashir tó fà wọ́n kìlọ̀ fún yín wọ́n ní ẹ má yọ àwọn Fúlàní lẹ́nu tó lágbárí òní ká ẹ bá tú wọn lẹ̀ ta ló fẹ́ tú wọn lẹ̀ báyìí. ṣé wọ́n kò sọ yẹn ni wọ́n kàn halẹ̀ ni wọ́n ṣòro bẹ́ẹ̀ ni wọ́n ní tó bá tó tú wọn ṣé ó tún dìgbà tó bá tó tú wọn lẹ̀ ká tó mọ gbogbo àwọn kan tá ti ń ṣe tẹ́lẹ̀. èyí tán ti ń dá lára wọ́n kàn halẹ̀ ni kò sí nǹkankan Nàìjíríà ní túkà òfin wà kò sí nǹkankan tẹ́lẹ̀ bọ̀dọ̀ máa ṣe. kókó bẹ́ẹ̀ gan láti mú dání Nàìjíríà ò ní ṣe kí ni onídàrú ní Nàìjíríà yìí ti gbogbo wa ni tó fi bá mú un ṣùgbọ́n wá ṣe ńláàánú pé bàbá wa Bashir tó fà pẹ̀lú ààyè àti ipò tí wọ́n wà tá a kà wọ́n kún láwùjọ irú ọ̀rọ̀ báyìí jáde lẹ́nu wọn ṣé wọ́n tó ń gbìyànjú láti sọ ni pé àwọn Fúlàní wọ́n lágbára ju èèyàn tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n lágbára ju òfin wọ́n lágbára ju Ọlọ́run. sódẹ̀ tó túmọ̀ sí pé ṣé wọ́n ń dúró tí wọ́n pẹ̀lú gbogbo iṣẹ́ tí wọ́n ṣe. iṣẹ́ tó ń ṣe ẹ̀yàn kan ti pè wọlé lórí ètò láìpẹ́ wọ́n ní pé gbogbo ẹran tó ń dà kiri kókó wọn lọ sí gbòòsàn bísàbí tán Buhari Boko Haram wà kọ́ lọ́ máa jẹ kó ń bẹ̀ wípé ẹni tó bá dẹ̀ nídìí màálù tó nílò màálù ó kàn sáwọn kọ́ńpìnì tó máa ń kó màálù wá sí ìpínlẹ̀ wọn bá wọn kó á ti pèsè iṣẹ́ fún ẹlòmíràn dábàá fún gbàgbé bàbá wa olórin wa tá a fi gbórin wọn wá a máa gbórin wọn wọlé láìpẹ́ wọ́n ti dá láǹṣì lẹ̀ ẹ̀wà sí Wàyídé fúnra wọn bá náà ṣàkó náà pako fún wọ́n pako fẹ́ ṣe màálù náà pako fún lọ́wọ́ táwọn wọ́n pako fẹ́ ṣe wọ́n yìí ń kọrin o ẹ̀dá ìfẹ́ pẹ́ torí lẹ́yìn èèyàn wa ìjọ tí ẹ bá jẹ́ adarí kan ẹ jẹ́ ká mọ bí a ṣe máa gbé ọ̀rọ̀ kalẹ̀ torí ẹ̀jẹ̀ ń gbóná gidigidi lọ́wọ́ tí àwọn èèyàn wà a máa fi lè ṣe ìdárò ẹni pàtàkì tó kú a gbọ́dọ̀ má ṣe ìdárò náà ní ká pè iṣẹ́ ayẹyẹ ìdárò náà ní ká pè wọ́n ní èèyàn bá pé 999 tó bá kú. ó pé 120 gan. 999 ó kẹyọ kan ó pé ẹgbẹ̀rún kan pé ká ṣèdárò ẹni kì í ṣe pé
ká máa ṣàjọyọ̀ torí ipò tán ti dì mọ́ láwùjọ rí former minister of information àwọn tó jẹ́ gbajúgbajà oníròyìn àwọn tó ń fiṣẹ́ láwa lọ́wọ́ ni wọ́n papòdà. Ààrẹ wa Muhammadu Buhari àti àwọn ẹ̀ka kọ̀ọ̀kan wọ́n ti ṣèdárò lẹ́yìn ẹni rẹ̀ tó lọ yẹ tó ní mọ́mọ́ ọ̀run rẹ̀ lórílẹ̀ on behalf of Kaftan àti àwọn akáṣàlàyé àtàwọn journalist ẹ jẹ́ ká pe analyst wa kó bá 30 seconds ẹ̀yin náà bá wa ṣèdárò òun. Ó ṣe ni láàánú pé wọ́n dolóògbé lénìí torí mo mọ̀ nígbà tí mo bẹ̀rẹ̀ journalism school mi wọ́n pẹ̀lú lára àwọn tí wọ́n wá ṣe graduation àwọn lọ́wọ́ kẹwàá ló ń yẹ wa sí nígbà graduation wa ní journalism school so ó jẹ́ nǹkan tó ṣe ní láàánú púpọ̀ jù ṣùgbọ́n Ọlọ́run á bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere bóyìnbó dẹ̀ máa ń ṣe wọ́n ti ṣe landmark achievement nínú iṣẹ́ oníròyìn yìí a dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ̀yin tó kù náà ẹ ṣe eré kó dára tí wọ́n lárí tà ń sọ lónìí kí náà máa sọ nípa tí nígbà tẹ́yìn náà bá papòdà bàbá wa ibi tẹ́ ẹ kọjú sí àdébẹ̀rí o àlè tí wọ́n kẹ́ máa jọkùn kẹ́ máa jẹ kòló àmọ́ tó ń jẹ lọ́hùn ṣùgbọ́n tó bá ń jẹ lọ́hùn ẹ máa jẹ ẹgbẹ́ aláàlẹ́ tẹ́ ẹ kọjú sí kò ní bàjẹ́ kò tí ẹ lè bàjẹ́ tó bá jẹ́ ẹ̀fún ni ẹ̀fún ò lè bàjẹ́ ẹ̀yin tẹ́ fi sílẹ̀ pẹ̀lú àṣẹ Ẹlẹ́dùmarè Ọlọ́run á bá yín bójútó gbogbo ẹbí ará ọ̀rẹ́ àti àwọn ẹ̀ka oníròyìn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti ní àgbáyé a ní pé ìrìn àjò rẹ̀ lẹ́ máa rìn oorun rẹ̀ lẹ́ máa sùn ẹ̀yin yóò ní bàjẹ́ ẹ jẹ́ ká nílò agbára tá a bá padà dé ká ṣàlàyé sì ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ Nàìjíríà tó jẹ́ ti gbogbo wa ẹ bá bá wa bọ̀. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Ẹ káàbọ̀ padà sórí ètò Ká Ṣàlàyé kẹ́kẹ́ lọ sí ìdánudúró ráńpẹ́ anítọ́ bá padà dé a máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ìbéèrè tí ó jáde tí ó ṣẹlẹ̀ lẹ́yìn awuyewuye tá a fẹ́ sọ yìí à ń sọ tí ìdítayé gbé ètò yìí kalẹ̀ láìpẹ́ lórí ẹ̀rọ alátagbà yẹn káfẹ́rọ̀ wánilẹ́nuwò tí ọ̀kan lára gbajúgbajà oníròyìn Bob D ó ti yé yín Bob D Délé Mọ̀mọ́dù ó ti yé yín wọ́n jẹ́ oníròyìn tó jẹ́ publisher tó ń tẹ ìwé wọ́n fi ọ̀rọ̀ wá wọn kan lẹ́nu wọ́n ṣe awuyewuye ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ alátagbà nítorí ti ọ̀rọ̀ COVID-19 náà ní kìí lórí nǹkan míì lára àwọn tí wọ́n bá sọ̀rọ̀ ní general overseer adarí ìjọ táǹpẹ̀ látàrí tẹ́lẹ̀ tó di global Citadel Global Community Church wọ́n bá wọn sọ láàárọ̀ tí bàbá wa sọ nígbà táwọn máa sọ̀rọ̀ wọ́n ní pé bàbá wa Muhammadu Buhari wọ́n ti disappoint àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gidigidi látàrí ti kíni wípé nígbà tí wọ́n dé orí oyè yìí ní ariwo awuyewuye ọ̀rọ̀ pé a fẹ́ lọ àṣemọ́ òun ló wá di nǹkan tó ní kálukú ẹkùn sẹ́kùn ẹ̀ka sẹ́ka ó fẹ́rẹ̀ di pé Ìjẹ̀bú gan fẹ́rẹ̀ sọ pé wọ́n bá ẹ̀bà ṣe mọ́ ní ìta wà báyìí lólè Nàìjíríà bẹ́ẹ̀ ni nítorí pé kò sí ọ̀rẹ́ pé gbogbo wọn kò sẹ́ni tó rí ìtẹ́lọ́rùn àbí àǹfààní kan tó lè sọ pé òun jẹ lábẹ́ ìṣèjọba ti ààrẹ wa Muhammadu Buhari wípé gbogbo tá a dẹ̀ ń sọ yìí bàbá wa Muhammadu Buhari wọ́n ní gbogbo ẹ̀ wà lórí tébù wọ́n ní àṣẹ gẹ́gẹ́ bí lábẹ́ òfin láti pẹ̀tù sí gbogbo áwọ̀ tó ń jáde lóríṣiríṣi lọ́nà kọ̀nà tó ń jáde ẹlẹ́sìn wọ́n ń jà síra wọn olókòwò wọ́n ń jà síra wọn tíṣà wọ́n ń jà ọmọléèwé wọ́n ń jà oríṣiríṣi nǹkan tó ń jáde wọ́n wá ní pé orílẹ̀-èdè Nàìjíríà láti wà ní ìṣọ̀kan àti ní odindi gẹ́gẹ́ bí àlá rere àti ìran rere tá a fi bẹ̀rẹ̀ ní 1960 títí di 1963 àbí 66 wípé àkókò tó ká gbé ìgbésẹ̀ tó lákọ nínú. Òun ló jẹ́ kí a béèrè ìbéèrè yìí ẹ̀yin ará lé ẹ jẹ́ ká sọ díẹ̀ láàrin ara wa ẹ láǹfààní láti pè wọlé torí ìbéèrè wà fún gbogbo wa láti dáhùn ó ní pé irú ìjọba wo lórílẹ̀‐èdè Nàìjíríà nílò irú ààrẹ wo lórílẹ̀‐èdè Nàìjíríà nílò ní ọdún 2023 irú ààrẹ wo lórílẹ̀‐èdè Nàìjíríà nílò ní ọdún 2023 àwa tá wà ní Lágódò ń bí a máa sọ òye tiwa èyí tẹ́ wà nílé náà ẹ láǹfààní láti pè
tàbí kẹta tẹ̀jíṣẹ́ kí lójú wo tẹ́ fi wò ṣé ààrẹ látòkè ọya ni ṣé ẹ̀sìn sẹ́sìn ní ká fi yan ààrẹ ni àbí ẹkùn sẹ́kùn ní ká fi yan ààrẹ àbí gender kí náà pé ẹ̀yà àbí bóyá bo ní ẹ o àbákọ ní ẹ o ọkùnrin ní àbóbìnrin ní ẹ ní ká fi yan èèyàn ká fi yan ààrẹ ní pé lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn ni ìbéèrè tá à ń béèrè irú ààrẹ wo gan orílẹ̀-èdè nàìjíríà nílò tí a bá gbàgbé àwọn ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ káàkiri ó ti di nǹkan tó yẹ kó fẹ́ dàbí ìtàn báyìí agbára káká ní ètò ìdìbò fi ń lọ sí àwọn ìjọba ìbílẹ̀ káàkiri ẹ̀yin ará ilé kí ni èrò tí lórí ìtànà sórí afẹ́fẹ́ báyìí torí ó ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dẹ̀ 2023 ó wà nítòsí nílẹ̀ agbódò ń bí ẹ̀yin Babátúndé irú ààrẹ wo ni wọ́n rò pé ó yẹ ká la nílò lórílẹ̀‐èdè nàìjíríà. lórílẹ̀‐èdè nàìjíríà. ní 2023 àsọ̀nsìnsìn ọ̀kọ́mọdé kan máa ká mọ́lẹ̀ agbódò. lórílẹ̀‐èdè nàìjíríà irú ààrẹ tá a nílò a máa sọ pé a máa ń pè kan a máa ní leader aṣíwájú tá a gangan la lè pè láṣíwájú ẹni tá a máa pè láṣíwájú yóò jẹ́ ẹni tó ṣe kí ni ẹni tó ní ìfarajìn ẹni tó ń létí ìgbọ́ láti máa gbọ́ ìtara ló sọ ẹ sì máa gbọ́ nínú ọ̀rọ̀ bàbá wa Nelson Mandela ààrẹ ní orílẹ̀-èdè South Africa nígbà kan rí ó ní a good leader is a shepherd is like a shepherd. daran jẹ ni wọn torí nínú ó wà ní Bible lójú wà ní Quran. hello. ẹ káàárọ̀. ẹ káàsán sà kí lórúkọ yín mo lẹ ti pè wá wọlé. mo tí ìwà tẹ́lẹ̀ wáyé ló ń pè láti Ìjẹ̀bú Òde. láti Ìjẹ̀bú Òde ẹ káàbọ̀ sórí ètò Ká Ṣàlàyé. ẹ káàsán. yes sir. nǹkan kan tẹ̀lé fẹ́rẹ́ sọ sí ọ̀rọ̀ yẹn ni pé àtúntò la nídìí nílẹ̀ Yorùbá nílẹ̀ Nàìjíríà wẹ̀ tó ti yẹ yín tí àtúntò bá ti wáyé tí àtúntò bá ti wáyé oníkálukú á yan pírẹ́sidẹ̀ntì tiẹ̀ Yorùbá ní ti tiẹ̀ Ìgbò á ní ti Haúsá ní ti tiwọn torí bá ti ń bá bíi lọ yìí kò sẹ́ni tó ń gbà sí ogun ọlọ́mọdé ká lógún bìí o ọlọ́mọdé ká lógún torí kò sí kékeré ogun ọlọ́mọdé ká rí ni bọ̀ nǹkan kan tẹ́ni kípa lè fi nìyẹn tó lè pè wá ní Nàìjíríà wa yìí mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe púpọ̀ bàbá láti Ìjẹ̀bú Òde. gẹ́gẹ́ bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi lọ gbé nínú àwọn ìwé Quran àti Bíbélì àwọn náà sọ wọ́n ní pé adarànjẹ ni àwọn adaríjẹ náà ní pé nínú ọ̀rọ̀ bàbá Nelson Mandela náà ti sọ nínú àwọn ọ̀rọ̀ wọn tó sọ ó ní a good head and good heart ó ní is a combination ó jẹ́ formidable àtọkùn tó ga ọkàn tó sunwọ̀n tó lérò rere bẹ́ẹ̀ tó lérò rere ó ní ìyẹn lè fi ṣe kíni ó lè fi jẹ́ adé. hello. ẹ káàsán o kí lorúkọ yín bọ́lá ti pè wọlé. hello. ẹ lè bá a tún gbìyànjú láti pè. hello ẹ tẹ̀síwájú. gẹ́gẹ́ bó ṣe pé ẹni tó lọ́kàn rere tó ní èròǹgbà rere ó ní méjèèjì yìí ló ń ṣiṣẹ́ papọ̀ fún tá a lè pè ní adarí rere. olóńgbà jẹ́ lọ́dún 2023 àwọn nǹkan yìí àwòmọ́ yìí la gbọ́dọ̀ wò irú ṣé irú àwọn ẹni yìí ṣé ẹni tó nífẹ̀ẹ́ aráàlú ni ṣé ẹni tí ó yẹ pé ẹlẹ́yàmẹ̀yà tí ó yẹ pé tribalism tá a bá ti yọ yẹn kúrò ara àwọn nǹkan tá a gbọ́dọ̀ àti ẹjọ́ pé àti àìsí máa ṣe bọ̀ wọ́n sọ pé ara nǹkan tá a tó gbọ́dọ̀ wò ni pé gẹ́gẹ́ wọ́n sọ ní àwọn ìlú òkèèrè tó bá fẹ́ yan olórí wọ́n ní wọ́n máa ń wo láti ìdílé irú ìwà wo ni bàbá àti ìyá tó bí irú ẹni tó fẹ́ ṣe olórí lé wa lórí yìí irú ìwà wo náà ń wò. ìyẹn lamẹ́ríkà bí ní London láwọn tó jẹ́ lágbàáyé. kì í ṣe Saudi Arabia kì í ṣe Israel o. àwọn alẹ́ kúkú wọ̀ wọ́yẹ̀ fẹ́ mọ̀ pé jẹ́ ká fọ́n padì tó náà láàyè irú adarí wo irú ààrẹ wo ló yẹ ká lórílẹ̀‐èdè Nàìjíríà 2023. nǹkan tẹ́mi kàn máa sọ ni pé tá a bá wo. hello ẹ jọ bá gbìyànjú ẹ tàbí gbéyàwó ọ̀pọ̀ sẹ́yìn tí ó kàn hello ẹ bá gbóhùn sókè àgbọ̀ yín bí hello
ẹ lè bá tún gbìyànjú láti pè wọlé torí àgbọn yín rárá láti ọ̀rọ̀ ẹ̀yìn níbí ìbàyẹ̀ rárá ẹ bá tẹ̀síwájú. nǹkan tèmi kàn máa sọ ní iṣẹ́ rí láti ilẹ̀. hello. ọ̀rọ̀ yìí nìyẹn. ẹ káàsán. ẹ káàsán. ẹ bá tẹ̀síwájú. Tẹ́ bá wò láti ilẹ̀ a máa ń ṣe nǹkan kan ní ilẹ̀ Nàìjíríà bí a sọ wípé zoni bàbá wa sọ wípé kí ẹ̀ka kọ̀ọ̀kan kó máa yọ president a lè ní president márùn-ún mẹ́fà àbí méje mélòó kò possible ká má tiẹ̀ ròyìn rárá ìgbìmọ̀ ṣọ̀kan wa ló máa mú nǹkan dúró ṣùgbọ́n tẹ́ bá wò láti ilẹ̀ lọ wọ́n ní wọ́n máa ń ṣe zoning system tó bá ti kàn pọ́n fẹ́ yan ààrẹ wọ́n dẹ̀ ti sọ wọ́n ní àwọn tí òkè ọya tẹ́ bá wò láti ìgbà tá ti gba ètò alágbádá democracy wa àwọn tí òkè ọya nìkan ni wọ́n ti rí àǹfààní ju àwọn tí èyí tó kù lọ àwọn ni wọ́n gbé ipò kíní. hello ẹ káàsán bá gbóhùn sókè kí lórúkọ yín kí lorúkọ yín ẹ ti bọ́ sórí ètò Ká Ṣàlàyé. hello ó yẹ pé ńgbà tá a bọ́ sábàlá yìí ni ìpè wa ń há. gẹ́gẹ́ bí sọ àwọn ohun tí òkè ọya ló gbé pò kíní nínú oyè àìmọye tó ti ṣe adarí ẹlẹ́ẹ̀kejì ni àwa ti Yorùbá South West wọ́n wá ní àwọn South East wọn tiẹ̀ tí ìníyàn kan tán fà sílẹ̀ wípé ó máa jẹ́ ààrẹ Nàìjíríà wípé a ní láti fìyẹn sí consideration tó ta bá ṣe bí zoni wo ló kàn then tá bá máa fàálẹ̀ nínú zoni yẹn náà gẹ́gẹ́ bí Babatunde ṣe sọ ọkàn ẹ̀ ó ṣe kókó fún wa ṣó jẹ́ tó lè ṣàṣìwájú ṣó jẹ́ tó fẹ́ ara mẹ̀kúnnù kì í ṣe pé gbogbo Nàìjíríà nìkan tó nínú Nàìjíríà a ní mẹ̀kúnnù àdéhùn olówó ṣé ẹni tó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù torí mẹ̀kúnnù nìkan nínú 100% 99.9 mẹ̀kúnnù ló máa jáde láti lọ́wọ́. hello ẹ káàsán kí lórúkọ yín wọlé ti pè wá wọlé. orúkọ mi ni Ọláwálé Akínsẹ́wá láti orílẹ̀ Òwú Ọ̀ṣun state. láti ẹ máa tẹ̀síwájú. ẹ̀lú ẹ̀ka sọ. à ń gbọ́ yín sà. à ń gbọ́ yín ẹ ti wọlé sórí ètò. bàbá Ọlárẹ̀wájú láti ìpínlẹ̀ Ọ̀ṣun. orílẹ̀ Òwú. ó dà ìgbà àwọn pè yín jàlúra wọn ẹ̀yin ẹ̀rọ amóhùnmáwòrán yín sílẹ̀. ẹ jẹ́ ká máa tẹ̀síwájú. ẹ̀sọ́ gẹ́gẹ́ bó ṣe sọ yàtọ̀ sáwọn nǹkan tí Babátúndé náà ti sọ ó ṣe kókó ká wo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn a lè tán pẹpẹ wọn láti ibi ìyá tó bí wọn bàbá tó bí wọn ṣùgbọ́n ní agbègbè wọn kí ni wọ́n ti gbé ṣe torí kò sí ni ẹni tó bá ti ń ṣe nǹkan ní agbègbè ẹ̀ tó ti ń ṣe nǹkan tó ń tàwọn èèyàn lọ́rùn ẹ ti mọ̀ pé ó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù tó bá máa débẹ̀ kò ní kówó jẹ kò ní hùwà ìbàjẹ́ kò ní gbàgbé àwọn tó yàn sípò gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn a ní láti wo gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ pé olórí ta fẹ́ yàn lóòótọ́ ẹni tí ó ní criteria ta ti dárúkọ yìí ni. ẹ ló à ń gbọ́ yín ó dàbí pé ìpè yẹn ò fi bẹ́ẹ̀ ṣe ẹni pé ká lọ sí ìpìlẹ̀ ká lọ sí ìdílé agbègbè lẹni karo ká má lọ sí ìdílé dáadáa mọ́ báyìí. ìyẹn long story ni ìrìn ẹ̀ ti jìnnà jù kò tiẹ̀ ní bá election. nígbà tí a bá ní pé ká lọ sí agbègbè wo ló máa sọ yìí pé ọmọ tán fẹ́ fà sílẹ̀ kì í ṣọmọ gidi. ṣe wá rí kọ́má tó wà bẹ́ẹ̀ ni pé èèyàn kan sọ wípé ká tó máa yan àwọn olórí wa gẹ́gẹ́ bí àwọn tó wà ní Àbújá lọ́hùn tó ń ṣètò constituency èmi inú òde constituency láti gbà tó ti dé Àbújá ó kàn lọ represent wọn ni ó kàn lọ ṣaṣojú wọn ni kò dé constituency kó mọ ibi tí bàtà ti ń ta àwọn èèyàn lẹ́sẹ̀ àdẹ ní nígbèkalẹ̀ Nàìjíríà pé tó bá fẹ́ bọ́ sípò ààrẹ àbípò kan ká kọ́kọ́ wo nǹkan tó ti ṣe tẹ́lẹ̀. Hello ẹ káàsán. Hello sir. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ará ilé àlè ní àǹfààní láti gba ìpè kankan mọ́ torí pé àkókò kò bá wa ṣọ̀rẹ́ àròjọ́ mọ́sọ̀lókùn. Ẹ bá ní sùn tó bá di ọjọ́ Friday ẹ tún lè darapọ̀ mọ́ wa tàbí kẹ́ lọ sórí ẹ̀rọ alátagbà wa yẹ YouTube channel wa kẹ́ lọ wo nǹkan tí a ṣe. Tẹ́ bá ní nǹkan kan tẹ́ fẹ́ sọ ẹ tẹ ìbéèrè yín síbẹ̀ tàbí tẹ́ kọ mo tẹ̀ rí kan kà lórí ọ̀rọ̀ tí àwọn tó ń sìnkú
mo ka kọ́mẹ̀ntì èèyàn kan bẹ́ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ ó fi hàn pé ó wò délé ó dẹ̀ ṣàlàyé bí tiẹ̀ ṣe jẹ́ lórí èrò tó rò nípa ìsìnkú yẹn ní orí kìíní yẹn ẹ̀yin ará adúpẹ́ pọ̀ fún ẹ̀ṣẹ̀ pè wá ẹ jẹ́ ká sáré fi ẹnu ọ̀rọ̀ ìjóná síbì kan nísìnyí a ní APC a ní PDP àti PDP àti APC kankan náà ní méjèèjì díẹ̀ ló fi yàtọ̀ pé àwọn ilé ò wá láti PDP nínú APC ṣùgbọ́n a ti ń rí APC tó lọ PDP a rí PDP tó wá sí PDP àyè PDP tó wá sí APC èyí tó dáa tó APC ó tún ti padà sí PDP báyìí nígbà láwọ̀ báyìí pé ní kákan fẹnu ẹ̀ ká ṣé a rò pé ó yẹ ká ní political party míì tó tóbi tó lè kóra jọ ju méjì lọ. ṣé mo pa ní political party tó pọ̀ gan. wọ́n fẹ́ 100. ṣùgbọ́n méjì làwọn èèyàn máa ń ronú. náà máa ń ronú kàn. so a máa tún bẹ àwọn tó lọ ń dìbò kán ṣàánú nàìjíríà. kán ṣàánú nàìjíríà. kán gbójú síbòmíì. wọ́n ní kí n bèrè lọ́wọ́ adẹ́pẹ́ wọ́n ní kí n bèrè lọ́wọ́ wọ́n ní kí n wò dìbò ni. tí má tiẹ̀ máa dìbò máa ṣáìn wẹ̀wẹ̀ dáadáa. àwọn tó ń dìbò pé àwọn tó ń dìbò. kò ṣe dandan ni pé APC àbí PDP tábà rí àwọn tó dángájá ní pátì mi ẹ jẹ́ àdìbò fún wọn gbọ́ torí pé àti wo kóńkó mú àwọn pátì méjì yìí òun nìyà ṣe ń jẹ wá tó pọ̀ tábà wo bòmí ó ń gbóná fẹlifẹli ó lè má gbóná fẹlifẹli ṣùgbọ́n tábà rí èèyàn tó dángájá ní other party ẹ jẹ́ àdìbò fún wọn. ọ̀dà náà láti abala ti Adétòun nìyẹn Babátúndé yìí náà ṣé ká dá pátì mi lẹ̀. Pátì gan ti wà lẹ́tẹ̀lẹ́tọ̀ pọ̀ kálọ̀ máa mú wọn nílò ká tó ẹ̀ṣẹ̀ máa dá pátì iye àwọn tó ti pé bí 100 tó ti pé bí 90 kí láwọn kálọ̀ fẹ́ dá mi lẹ̀ kò sí pa fẹ́ dá mi lẹ̀ mọ́ àwọn tó ti wà lẹ̀ náà ni pé káwọn èèyàn wò pé àwọn èèyàn wo ló wà ń bẹ̀. ẹni ẹyẹ wò ó ẹsẹ̀ ni mo rẹ́rìn àwọn pè pé ká kúrò lẹ̀ káká pé ètò àsọtọ́ lórí ètò ni adúgbò pọ̀lọ́gbọ̀ èyí tí ẹ pè wá tó pè yín wọlé tẹ̀ dá sétò adúgbò lọ́yìn tẹ́ náà pé èyí tẹ́ pè tí pè yín ò wọlé adúgbò ìfẹ́ tẹ́ ní sí wa ni ẹ máa tẹ̀síwájú láti máa tẹ̀lé wa àwa náà máa tẹ̀lé yín kẹ́ máa fẹ́ràn wa àwa náà fẹ́ràn yín like us we like you follow us we follow you watch us and we watch you too àwa wò yín nípa pé ẹyẹ nǹkan tí ojúbòye yín sí ètò yìí ibi tẹ́ bá fẹ́ kí a ti ṣe àtúnṣe ẹ lè kàn sí wa ṣùgbọ́n gbogbo àtúnṣe nílò lórí owó a nílò polówó ọjà bẹ́ẹ̀ ni a nílò polówó ọjà lórí ètò yìí lórí Kaftan TV Yorùbá lórí Kaftan TV a nílò polówó ọjà ọmọ ẹ̀ta báyìí ló kọ́kọ́ ń tà kọmẹranko mi ò tó tà láti ṣe Elédùmarè ẹyẹ gbé polówó ọjà yẹn wá kẹfì náà wà wò pàápàá jùlọ ní ti ayẹyẹ olólùfẹ́ tó ń bọ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀ ṣùgbọ́n ẹ má jàjẹ́ ẹranjẹ ẹ má jàjẹ́ jù bẹ́ẹ̀ ni Kaftan TV Yorùbá ló ń kí wa pé ẹ kò palẹ̀ mọ́ ayẹyẹ kíni ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ faralé kí wọ́n tó parí. bẹ́ẹ̀ ni ó dìgbà kan náà títí ọjọ́ Friday thank God it's Friday ó dìgbà kan náà. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.